Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí Afẹ́ Babalọ́lá fi kan Fárótìmí tún fọná sójú o, bẹ́ẹ̀ ni àdojúkọ Fárótìmí túbọ̀ ń le sí i. Lẹ́yìn tí ilé-ẹjọ́ kọ̀ láti gba onídùúró rẹ̀ ni wọ́n ní kó san owó ìtanràn mílíọ̀nù lọ́nà 500 náírà lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Babalọ́lá béèrè fún kí wọ́n fi òpin sí títa ìwé náà tó dá gbogbo wàhálà yìí sílẹ̀. Àtíkù ní fífi tí wọ́n fi Fárótìmí ṣahámọ́ jẹ́ títẹ ẹ̀tọ́ ẹni mọ́lẹ̀ lábẹ́ òfin. Àwọn ọlọ́pàá ti sokùn ètò ààbò lé dọindọin nílé iṣẹ́ Afẹ́ Babalọ́lá tó wà ní ìlú Èkó látàrí ìfẹ̀hónúhàn tó fẹ́ wáyé. Ó ṣeé ṣe kí Yàyà Bello ṣọdún lọ́gbà àtúnṣe pẹ̀lú bí ilé-ẹjọ́ ṣe ní kí wọ́n lọ fi ṣahámọ́ ní Kùjé. Wọ́n ní ìbéèrè fún gbígba onídùúró rẹ̀ kò múnádóko tó bẹ́ẹ̀ ni kò lẹ́sẹ̀ nílẹ̀. Àjọ OPEC ti yan ọmọ Nàìjíríà ní Adéyẹmí Bẹ́rọ́ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ aláṣẹ. Aitam Al-Gaisi padà ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí akọ̀wé gbogbogbò àjọ náà. Ayédatiwa túbọ̀ fìdí Olúsìn múlẹ̀ àtàwọn míì gẹ́gẹ́ bí ọba aláyé tuntun. Ó buwọ́lu ìyànsípò àwọn 4 míì. Ààrẹ Tinubu ti yan Ògúnjìmí gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà olùṣirò owó lórílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè Nàìjíríà àti Saudi Arabia ti tọwọ́ bọ ìwé àdéhùn fún ìdàgbàsókè ohun àlùmọ́ọ́nì. Ìròyìn eré ìdárayá. Nǹkan ṣì ń ṣẹnuure fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool, bákan náà ni Real Madrid, Bayern àti Aston Villa jáwé olúborí. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́kùnrẹ́rẹ́ lẹ ó láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.